ohun tó dúró bí ìbànújẹ́ yẹn ohun tó dúró bí ogun ilé wà yẹn níbi tó wà yẹn onísọ fún ọba májẹ̀mú kí àṣì àkókò yìí ó yá yanjú ẹ̀ lọ́wọ́ yìí àṣẹ wákàtí ìrìn àjò yìí kó mọ̀ tú ọ sílẹ̀ ó ní wo ìránṣẹ́ èyí tẹ́ ń wò mí ní orí afẹ́fẹ́ ó ní ẹ̀bá kíyèsí lọ́wọ́lọ́wọ́ ní wákàtí yìí kí àṣẹ kan rìnrìn àjò ní wákàtí ó ní kìkì wípé ìmọ̀yà tẹ́ gbọ́dọ̀ nìkan ó ní ká fi ọkàn kan bóun ọlọ́run pàdé ṣálómẹ̀nì ó ní mo wà lójú iṣẹ́ ìmọ̀yà tẹ́ gbọ́dọ̀ nìkan ó ní mo ń bo ni mi ò tí ì dé o ṣálómẹ̀nì ó ní mo wà lójú iṣẹ́ láti ṣiṣẹ́ agbára wá tẹ́ gbọ́dọ̀ nìkan ìwọ ṣálómẹ̀nì ó ní mo wà lójú iṣẹ́ láti ṣiṣẹ́ agbára ìwọ tẹ́ gbọ́dọ̀ nìkan ó ní wọn sẹ́tà ń gbẹnu ẹ sọ̀rọ̀ ṣálómẹ̀nì ó ní nígbà tí mo dé tẹ́kọ̀ọ́dọ̀ nìkan ó ní kò yé ìmọ̀ọ́yá tẹ́kọ̀ọ́dọ̀ nìkan ó ní ṣùgbọ́n ọwọ́ agbára ṣálómẹ̀nì náà ó ló yí ọwọ́ padà ìmọ̀ọ́yá tẹ́kọ̀ọ́dọ̀ nìkan ó ní ìwé ìránṣẹ́ mi ó ní èmẹ̀nẹ̀ ìwọ́ tí ó ní má bẹ̀rù ó ní níbi tí ẹ̀rù kò sí ó ní má bẹ̀rù níbi tí ẹ̀rù kò sí ó ní èmi ni mo níṣẹ́ ìrìn àjò ó ní èmi náà ni mo gbàṣẹ́ ṣe ó ní ẹnikẹ́ni ò lè gbàṣẹ́ mi ṣe ìmọ̀ọ́yá tẹ́kọ̀ọ́dọ̀ nìkan mọ̀ yọ kẹwọ́ nù ó nígbà tí mo ṣe tán tẹ́kọ̀ọ́dọ̀ nìkan láti ṣiṣẹ́ ẹ̀ma tẹ́kọ̀ọ́dọ̀ nìkan ó ní mo gan wa tẹ́kọ̀ọ́dọ̀ nìkan ó ní ọ̀nà gbogbo ni mo lè gbà ìmọ̀ọ́yá tẹ́kọ̀ọ́dọ̀ nìkan láti ṣiṣẹ́ ẹ̀ma tẹ́lómìn tí ò sí ẹnì kankan tó lè dá mi dúró ó ní èmi ni ó ní mo wà níwájú mo wà ní ẹ̀yìn mo wà ní àyíká mo wà ní agbègbè mo sì wà ní àárín gbogbo láti jọba láti gba ìṣàkóso wọ́n tẹ wà yíyọ Ṣálómẹ̀nì ó ní mo wà ní àárín gbogbo láti gba ìjọba láti gba ìṣàkóso lọ́wọ́ alágbára lọ́wọ́ ìka olùdánwò ó ní èmi ni mo wà lórí ẹṣin funfun mò ń dára mò ń ṣe tó wù mí ó ní èmi ni mo wà lórí àga ìgbówà ó ní aṣọ ìgbówà mi ó ló bì síwájú ó bì sẹ́yìn ó ló kún un tábìlì ó ló kó gbẹ̀gẹ̀ yìí fọ́fọ́ ó ní ìránṣẹ́ mi ó ní ọ̀gá bá mi pẹ̀lú sọ́ra ní àkókò yìí ó ní ìránṣẹ́ mi tẹ́kọ̀ọ́dọ̀ lè kàn mí wọ́n Ṣálómẹ̀nì ó ní ìránṣẹ́ mi ìbá mi fẹ̀ mí dọ́gba tẹ́kọ̀ọ́dọ̀ lè kàn mí bóyá mi mò ń sọ bóyá mi kí mò ń sọ. Léèké ruwa màsá kàyé àdàdà. Lẹ́kọ̀ọ́ sẹ́rù àtẹ̀kùn lọ́wọ́ tẹ̀lé. Àtẹ̀kùn sẹ́rù ọ̀kọ̀ọ̀kan sẹ́rù. Wọ́n sẹ́lọ̀ ṣí ọdún ní kẹ́mi wá. Nínú ẹ̀kọ́ mi ọ̀sẹ̀. Yóò tó dé kẹ́wọ́ ọdún mi nì. Mo wá jẹ́ ẹ̀kọ́ mọ̀ sẹ́rù àtẹ̀kùn ọ̀tẹ̀kùn. Bẹ́ẹ̀ni lọ́wọ́ kọ̀. Ó ní èmẹ̀nà. Gbogbo èèyàn ẹ ké ògo nígbà méjì. Fún àwọn ogun ọ̀run. Ìmọ̀ọ́yá tẹ́kọ̀ọ́dọ̀ lè kàn mí wá. Wọ́n tẹ́ àkójú mi ní ẹ̀sọ́dọ̀ lè kàn wọ́n mọ̀. Káwọn yà bọ̀ kí n dá lọ́mí nínú ni. Wọ́n sọ̀rọ̀ ojú mi ní ẹ̀tọ́kọ̀ọ́dọ̀ lé mi. Ẹ̀wọ̀n tí wọ́n dá lè kàn wọ́n mọ̀. Wọ́n ti wọ́n mi nínú ni. Wọ́n sọ̀rọ̀ tí wọ́n dá lè kàn wọ́n mọ̀. Ó ní gbogbo kan wọ́n tá àkójú mi nínú ni. Wọ́n sọ̀rọ̀ tí wọ́n lè kàn wọ́n. Ó ní gbogbo kan tó ń pò mí lórí afẹ́fẹ́. Wọ́n sọ̀rọ̀ tí mi nínú. Ó ní ẹtí ọwọ́ yín síwájú. Láti bẹ́ẹ̀ mi ọ̀ní ọba àwọn ọba sọ̀rọ̀. Yíyá lọ́dọ̀ lè kàn gbé gbogbo ẹ̀dùn ọkàn yẹn. Kẹ́mi Ọlọ́run kí n yan ojú ẹ̀. Bí omi jẹ́ yẹn, kọ́ bá
nùnù pé ìwé ìgbẹ́lu yẹn kẹ́yìn yanjú àní kankan bí àṣẹ ìbímọ yẹn kí ìyọ̀ǹdẹ̀ ní kíákíá ó ní ẹ bèrè ní àkókò yìí ó ní ẹ tẹ́wọ́ yín sí ọba àwọn ọba ohun tó ń dùn yín ní ọkàn yẹn kóhun ọba àwọn ọba kóhun ṣe kíni yóò sẹ́lómi kóhun yanjú ẹ̀ ní kíákíá ohun tẹ́ ń wò bí ẹ̀kọ́ yẹn ohun tó dúró bí ìbànújẹ́ yẹn ohun tó dúró bí ogun ilé wa yẹn níbi tó wà yẹn onísọ fún ọba májẹ̀mú kí àṣẹ àkókò yìí ó yá yanjú ẹ̀ lọ́wọ́ yìí àṣẹ wákàtí yìí àṣẹ wákàtí ìrìn àjò yìí kó mọ̀ tú ọ sílẹ̀ ó ní wo ìránṣẹ́ èyí tẹ́ ń wò mí ní orí afẹ́fẹ́ ó ní ẹ̀bá kíyèsí lọ́wọ́lọ́wọ́ ní wákàtí yìí bí àṣẹ kan rìnrìn àjò ní wákàtí yìí bí àṣẹ tó sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó ń ṣiṣẹ́ agbára ní ìṣáájú yìí yóò tú ọ sílẹ̀ nínú ìdè tá a fi ọ pamọ́ sí nínú ìdè tá a fi dì ọ́ nínú ìdè tá a fi dọ́ ọ dúró nínú ìdè tá a fi dì ọ́ lọ́wọ́ nínú ìdè tá a ti ń jọ ọgbọ́n bí ọ̀sẹ̀ tó ń ṣiṣẹ́ ní bóyá tẹgbọ́n alẹ́kẹ̀ọ́nù ẹ̀kẹ́ bí ẹ̀yẹ lọ́wọ́ nínú ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àṣẹ yẹn ṣiṣẹ́ lọ́wọ́ jẹ́ kó lè kọjá rẹ̀. ní yàrá àtijọ́ tá a fi ọ́ pamọ́ sí tó lórí àti aláàánú tí ò ti rí ìnáwó yọ bí ọlọ́run tó ní ṣe àkókò yìí arúgbó ọjọ́ tó gbé wà ní ìṣẹ́jú yìí ó ṣetán láti mú ọ jáde láti mú ọ jẹ gbangba ó ṣetán láti mú ọ jáde láti mú ọ kó lójú kan ó ṣetán láti mú ibi tá a fi ọ pamọ́ sí tó òfin ní adé orí débi tá a fi ọ pamọ́ sí tó òfin ní adé orí lọ́wọ́ àwọn bá ṣetán láti tú ọ sílẹ̀ níbi tá a fi ọ pamọ́ sí tá a ti fọmọ́ dààmú ẹ̀yẹn bọ́wọ́ ọba àwọn bá ṣetán láti tú ọ sílẹ̀ bẹ́ẹ̀bi tá a fi ọ pamọ́ sí tá a ti fọyá dọ̀ ọ́ láàmú bọ́wọ́ ọba àwọn bá ṣetán láti mú ọ jáde bẹ́ẹ̀bi tá a fi ọ pamọ́ sí níbi tó ti yẹ kó o lògo tó o ti ń ṣẹ̀rú bọ́wọ́ ọba àwọn bá gbó wà lórí ìtẹ́ láti mú ọ jáde láti tú ọ sílẹ̀ lóko ẹrú tá a dì ọ́ mọ́ lóko ẹrú tá a jù ọ́ sí wọ́n ṣe tán láti tú ọ sílẹ̀ láti mú kí ọwọ́ agbára kó yí ọwọ́ padà lórí ayé rẹ lónìí ó ní ìwọ tó gbà mí gbọ́ ó ló mọ̀ pé èmi ni ọba tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo wọ́n ṣe tán láti tú ọ sílẹ̀ ní kíákíá ọwọ́ agbára ọlọ́run ó lọ ṣiṣẹ́ ìtúsílẹ̀ ní wákàtí yìí ó ní ọwọ́ agbára ọlọ́run. ó jẹ́ gbàgbọ́ ohun tí màláìka ń gbẹnu ìránṣẹ́ rẹ̀ sọ náà ni pé òun ọlọ́run ìpè yìí ti dìde òun ti dé láti tú ọ sílẹ̀ gbogbo ìdè tá a fi dẹnu rẹ tí ò jẹ́ kó o rí oyún ní débi pé wàá rí ọmọ bí ìdè tá a fi dì ọ́ tí ò jẹ́ kó lọ rí orí ọ ìdè tá a fi dé iṣẹ́ rẹ tí ò jẹ́ kó ní ìgbéga ìdè tá a fi dé ayé rẹ tí ò yọ rọ́nà báyọ ohun tí ẹ̀mí ọlọ́run sọ náà ni wípé òun ọlọ́run dé o láti tú ọ sílẹ̀ ó wá kù fún ọ láti fi ìgbàgbọ́ gbà á ó jẹ́ máa béèrè bí ọlọ́run ìpè yìí ọlọ́run áńgẹ́lì yìí jẹ́ gbogbo àjàgà mi tú mi sílẹ̀ ó yá máa gbà á màláìkà. ṣé bó ṣe ń gbà náà nìyẹn àwọn tó wà lórí afẹ́fẹ́ ẹ fi ìgbàgbọ́ gbà á pé kí ọlọ́run tó sọ màláìkà yìí kalẹ̀ ọlọ́run ìpè yìí kó fi àṣẹ dá yín lóhùn mo sì gbàgbọ́ pé ẹ ó rí ìdáhùn kankan lórúkọ Jésù. ìwọ tó ń wò wá lórí afẹ́fẹ́ àti ọ̀tọ̀ tó ń gbọ́ wa ní wákàtí yìí bí ọba àwọn ọba gbóhùn sórí ìtẹ́ nínú ìjọ Àgbàlá Gabriel gbogbo ọkàn yẹn ìwọ tó ń retí lẹ́tà ayọ̀ wípé lẹ́tà ayọ̀ tí mo ń retí lélẹ́yìí lẹ́tà ayọ̀ tí mo fọkàn sí lélẹ́yìí lẹ́tà ayọ̀ tí mo nírètí sí lélẹ́yìí ọba kọ sí báńgbájú ọba àwọn ọba ní wákàtí pé lẹ́tà ayọ̀ yìí kó wọn lọ́wọ́ kó wọn ṣe kíni kó wọn yanjú ẹ̀ torí pé oníṣẹ́ ó ti dé oníṣẹ́ ó wà lórí ìtẹ́ láti gba lẹ́tà ayọ̀ rẹ láti gba lẹ́tà nípa ní kankan pẹ̀lú ìgbàgbọ́ ààyè pẹ̀lú ìgbàgbọ́ rẹ nínú Kristi Jésù. Bàbá gbà á lọ́sàwọ̀
kankan ò bá kọ lẹ́tà yẹn síwájú Ọlọ́run ní wákàtí síwájú màláíkà ní ìṣẹ́jú yìí ò bá kọ lẹ́tà ayọ̀ yẹn ní kankan ọba àwọn ọba òṣèkéni yóò dẹ̀ sáìn lẹ́tà yẹn wọ́n dẹ̀ ní ẹ̀rí ńlá wọ́n dẹ̀ rí kí ọmọ màláíkà. What about your Kawalum? What touch me in what's your look? What's your other liquor? What's Salomon in on your way, shut. What's up with you in so don't go one year, we are fefe. Moya Tako the liquor. Only will let you go in. What's up with you in on your customer job and Baba. What's up for the liquor? On your customer, you like any cocoa. Moya Tako the liquor. Ohun tí wọ́n sọ náà ní pé kó o kọ ohun tó o fẹ́ lórí afẹ́fẹ́, ohun tí o fẹ́ kí Ọlọ́run ìpè yóò ṣe, o lè táìpẹ̀, o lè fìgbàgbọ́ kọ́, kó o nà án síwájú màláíkà látòrí fóònù yẹn. Ohun tí mo gbàgbọ́ ni pé àṣẹ Ọlọ́run tó wà lórí òkè yìí máa dán Ọlọ́run ní kankan lórúkọ Jésù. Wọ́n tá a jí wọ́n dálé kí o. Ó ní pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Wọ́n ní ọkàn tó gbọ́ bẹ́ẹ̀ yẹn ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní wọ́n dẹ̀ ṣetán láti na ọgbẹ́ yẹn wọ́n tẹ́kọ̀ dálé kí o. Ó ní fi ìgbàgbọ́ kọ́ wọ́n tẹ́kọ̀ dálé kí o. Kọ́ síwájú màláíkà yẹn ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní níwájú ọba àwọn ọba ló kọ́ sí kése níwájú ènìyàn wọ́n sọ ọlọ́run nínú. Ó lóun mà ní Ọlọ́run ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó lóun ló dẹ̀ ṣe gbogbo nínú gbogbo ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní tó bá fi gbàgbọ́ kọ lẹ́tà yẹn ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní tó sì nà sí ọba àwọn ọba lórí afẹ́fẹ́ yẹn wá tẹ́kọ̀ dálé kí o. Ó lè mi aláṣẹ pé màá dẹ̀ gba lẹ́tà yẹn kàwé kankan tẹ́kọ̀ dálé kí o. Ó ní màá ṣàìn lẹ́tà yẹn ní kíákíá ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní wàá sì lẹ́rìí ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní wàá lẹ́rìí yóò lọ yẹ kí owó lómi. Ó lóníṣẹ́ máa ń gbàṣẹ́ṣe lọ́wọ́ ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó lóníṣẹ́ yẹn máa ń ṣiṣẹ́ agbára ní wákàtí ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní ìwọ tí wọ́n fi nǹkan tí wọ́n fi ń gàn ọ́ wọ́n tẹ́kọ̀ dálé kí o. Tí a ń gàn ọ́ ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Tó ń tán gàn ọ́ lórí tó dẹ̀ ń gbomi jẹ́ lójú rẹ̀ ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní ìwọ ọba sì kọ lẹ́tà yẹn ní wákàtí àti àkókò yìí o ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Bọ́n tí ń gàn mí lé lórí tó ń gbomi jẹ́ lójú mẹ́ ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó lóní sábà ti dé ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní láti nu omi jẹ́ yẹn nù ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní láti sáìn lẹ́tà yẹn ní kankan. Ó ní èmi mà lólúwa ìmọ̀ọ́yá tẹ́kọ̀ dálé kí o. Ó ní mi ò yí padà. Ó lé mi lólúwa. Ó ní mi ò yí padà. Ó ní èmi náà ní nígbàgbọ́ tí mo dẹ̀ ṣiṣẹ́ agbára tí mo ṣiṣẹ́ ìwà padà tí mo ṣiṣẹ́ ìtúsílẹ̀ tí mo ń tún òǹdè sílẹ̀. Ó ní èmi náà ni. Ó ní ẹ̀wẹ̀ tẹ̀síwájú. Ó ní mo wà pẹ̀lú yín. Mo wà ní àdìyẹ. Ó lẹ́yìn tẹ́tà tẹ́ ẹ kọ́ yẹn tẹ́ ẹ fi ẹ̀dùn ọkàn kọ́ yẹn tẹ́ ẹ fi omijé kọ́ yẹn. Ó ní mo sáìn lẹ́tà yẹn. Ó ní wàá sì lẹ́rìí. Ó ní wàá kọrin ọpẹ́. Ó ní wàá dẹ̀ jíjọ ayọ̀. Ó ní èmi náà ni. Nígbà gbogbo ó ní kẹ́ ẹ tẹ̀sí. Ìpè mi pọ̀, mo ti pè màláíkà yẹn, mo sọ̀rọ̀ jáde nínú ẹ̀jẹ̀ Jésù pé ó yẹ gbà á. Àmín Jésù. Wọ́n ti ń dìná ìwọ ti pẹ́, ṣùgbọ́n gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu. Ẹ máa ṣàmì. Tẹ́wọ́ kó máa sọ́kọ́ lókè. Ẹni tẹ́ wà lórí afẹ́fẹ́ tẹ́wọ́ kẹ́ máa ṣàmì. Jíwọ́ kó máa sọ́rọ̀. Lọ́pọ̀ tètè wọ́n sọ̀rọ̀. Àmín Jésù. Ẹ̀fùlì yáyá wọ́n tó sọ̀rọ̀. Àmín Jésù. Jínú ọ̀tẹ̀ kó kó wọ́n tó sọ̀rọ̀. Àmín Jésù. Àjẹwọ́ kó máa sọ́kọ̀. Àmín Jésù. Wọ́n lè sọ́kọ̀ wọn. Àmín Jésù. Kó máa sọ́kọ̀ wọn. Àmín Jésù. Ẹ̀jẹ̀ ọkọ̀ mi sọ̀rọ̀. Àmín Jésù. Àmín. 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 Àmín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ wà níbí àtẹ̀yìn tẹ́ ẹ ń bá wa lọ lórí afẹ́fẹ́. Ìsìn ẹ̀mí yìí ó tẹ̀síwájú
títí tí ọlọ́run yóò fi tú wọn sílẹ̀ ní àkàsọ̀ tán wáyé. Ohun tá a gbàgbọ́ náà ni pé lórúkọ Jésù ọlọ́run á tú wọn sílẹ̀ láyọ̀, wọ́n á sọ̀kalẹ̀ padà láyọ̀. Títí di ìgbà yẹn à ń ṣe wákàtí àdúrà ní gbogbo ìgbà láti aago 6 ìdájí aago 9 12 ọ̀sán 3 4 tí 4 lẹ́rí ta ṣiṣẹ́ táyì tí ìparí yìí tó bá tún di ìṣòru ní aago 12 ẹ lè join wa kẹ́ pàdé Jésù lórí afẹ́fẹ́. Jésù olùgbàlà tẹ̀dẹ̀ wá á dá yín lóhùn lórúkọ Jésù. Bákan náà ni ìsìn wà lọ́la, ìsìn ológo tí gbogbo àgbáyé ti mọ̀ tá à ń pè ní wákàtí àánú. Ẹ bá wa pàdé nínú ìsìn ọjọ́ Wednesday níbi tí Ọlọ́run ti máa ń fi ẹ̀rín dípò ìbànújẹ́ nínú ayé àwọn ènìyàn. Bí ìwọ náà bá gbàgbọ́ darapọ̀ mọ́ ìsìn yẹn. Bákan náà ní ọjọ́ Sunday, ní gbogbo ọjọ́ Sunday la máa ń ṣe ìsìn lórí òkè yìí. Níbẹ̀ náà Ọlọ́run máa ń pa àwọn tó ayé ti ròpin, àwọn tó ti gbàgbé, tí ìdílé gan ti gbàgbé, Ọlọ́run máa ń pa wọ́n lẹ́rìn. Ìwọ náà wá Jésù wá, Jésù náà akiriṣore á dẹ̀ ṣe ọ lóore lórúkọ Jésù. Ẹ máa jọ ìwà ní gbogbo wákàtí àdúrà yẹn. Ọjọ́ Sunday a máa ń bẹ̀rẹ̀ sí wa pẹ̀lú àwọn òṣìṣẹ́. Nígbà tó bá di aago 8 a wọnú Sunday school, ṣùgbọ́n ní àti aago 10 àbọ̀ ní kẹ́ ti jọ ìwà lórí afẹ́fẹ́ kẹ́ bá Jésù pàdé nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ìsìn ẹ̀mí wákàtí yẹn láti kàálẹ̀ fún wa yẹn. Nígbà tó bá di àkókò tí alóore máa sọ̀kalẹ̀, a ó jẹ́ kẹ́ gbọ́ lórí afẹ́fẹ́ ohun tí ìwọ náà tó fẹ́ fi ta alóore lọ́rẹ, kí ìwọ náà fi dá májẹ̀mú kí ọ̀run kó dẹ̀ ṣí nítorí rẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. Bóyá ìwọ ti èrò pé jẹ́ kẹ́mi náà lọ kí màlẹ́kà tó sọ̀kalẹ̀, àyè wà o, kò sí ibikíbi tó bá ti ń bọ̀, ṣáà wọkọ̀ ìbáàjẹ́ Olúwo ìbáàjẹ́ Ọ̀ṣun ló gbà wọlé, bọ́ọ̀lẹ̀ ní Ẹgbẹ́dá Olúwo kò pé méjì ní Ìbàdàn, bọ́ọ̀lẹ̀ ní Ẹgbẹ́dá tó bá ti bọ́ọ̀lẹ̀ ní Ẹgbẹ́dá tó bá jẹ́ pé ọ̀nà Ọ̀ṣun ni wọ́n ń bọ̀, o nílò láti cross express kàn rí ọlọ́kadà pé ẹjọ́ Àgbàlá Gabriel ni mo lọ wá gbé ẹ dé ìnùnà chọ́ọ̀chì lọ́gán. Tó bá jẹ́ pé àti Ìwó road ni wọ́n ti bọ̀, bọ́ọ̀lẹ̀ ní Ẹgbẹ́dá bus stop, wà á ti rí, wà á cross the other side bí, wà á dẹ̀ rí àwọn ọlọ́kadà ṣàṣọ fún ọ pé Àgbàlá Gabriel ló lọ, wọ́n á gbé ọ débẹ̀. Àyè wà fún ọ láti wá kí màláíkà àti láti wá fún ìtọ́ni. Ẹ̀mí Ọlọ́run alààyè nítòótọ́ wà lórí ìtẹ́ tó sì ń fi àṣírí ìkọ̀kọ̀ wọn, ó sì ṣetán láti dá ìwọ náà lóhùn. Bóyá ìwọ ò tiẹ̀ lè wá ọ̀nà rẹ́dì, o fẹ́ pè, o máa rí nọ́mbà yẹn lórí afẹ́fẹ́ tó ti ń lọ. Pé nọ́mbà yẹn, WhatsApp nọ́mbà yẹn. Àwọn ènìyàn Ọlọ́run, bàbá Olúwa, tó bá jẹ́ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run ló gbé torí pé kíní, wọ́n á gbé lọ sí ọ̀dọ̀ màlẹ́kà tàbí ọ̀dọ̀ bàbá wa, wọ́n á sì dán lóhùn. Lọ́gán àṣẹ májẹ̀mú ìpè yìí á dẹ̀ dáhùn sọ́rọ̀ ayé rẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bóyá o mọ nọ́mbà yẹn, ẹlòmíì lè má ríran rí screen yẹn dáadáa. Mú tákàdá rẹ, báírò rẹ àti ìwé rẹ kó kọ báyìí 070 69 71 28 07. Ẹ jẹ́ kí n pè ní èdè tiwantiwa. Mú báírò rẹ báyìí kó kọ 0 àti 7 àti 0, 6 àti 9, 7 àti 1, 2 àti 8, 0 àti 7. Pè nọ́mbà yìí 070 69 71 28 07. Lẹ́ẹ̀kan sí 070 69 71 28 07. Jésù àwọ̀ rí, a sì ṣe yàrá.
yàtọ̀ ìjìwà dalẹ̀ káwa lómìnira ni. Àgbàdo. Ọba mẹ́jà mórí òkè yìí wà tá ìjìwà dalẹ̀ káwa lómìnira ni. Yálà yàtọ̀ ìjìwì mi ni ọ̀sẹ̀ dalẹ̀ káwa lómìnira ni. Ọwọ́ agbára tó ń gbẹ́nu àwọn ọ̀hún wà tá lómìnira yàtọ̀ ìjìwì dalẹ̀ káwa lómìnira ni. Ọwọ́ agbára tó sọ wá di àlàyé ọkàn wà tá ìjìwà dalẹ̀ káwa lómìnira ni. Ọwọ́ agbára tó ní ká máa bẹ yàtọ̀ ìjìwì mi ni ọ̀sẹ̀ dalẹ̀ káwa. Ọwọ́ agbára tó mú káwà láàyè ní mọ́yá táwọn ti wá dalẹ̀ káwọ́ lómìnira ni. Ọwọ́ agbára tó dá ọkùnrin, ọwọ́ agbára tó dá obìnrin, wà táwọn ti wá dalẹ̀ káwọ́ lómìnira ni. Ọwọ́ agbára tó mú kí ìmọ́lẹ̀ kó wà, yẹ lómìnira tó dalẹ̀ kámìnira ni. Ọwọ́ agbára tó mú òkùnkùn dúró, ọwọ́ agbára tó mú ìmọ́lẹ̀ dúró, yẹ lọ́yà táwọn ti wá dalẹ̀ káwọ́ lómìnira ni. Ìmọ́yá táwọn dalẹ̀ káwọ́ lómìnira ni. Ọlọ́run àṣẹ. What told you that they come along in the money? Although I share me my yourself, what they come in money. Although Tomaka Wala, you are telling you that they come in money. Papa, you don't show me good, you know me. Hello, you tell what they come along in the money. What's a lot you are telling in the money? Hello, you tell that they come along in the money. Papa, to get a cabiobe, was check what they come in money. Me my yourself, what they come on. What's a lot you are telling come along in the money? Ọlọ́run gbẹnu kẹ́tẹ́kẹ́tẹ́ fọ jáde bí àlàyé. Wọ́n tẹ́jú ọ̀dẹ́lẹ̀ kọ́kọ́ lómìnir náà. Ìyá ọlọ́yẹ tẹ́ gbọ́dọ̀ lẹ́kẹ́ mi náà. Ọwọ́ àgbà tó tún kẹ́tẹ́kẹ́tẹ́ sílẹ̀. Ìyá ọlọ́yẹ tẹ́ gbọ́dọ̀ lẹ́kẹ́ wọ́n lómi. Ọwọ́ àgbà tó ń sọ̀kú di àlàyé. Wọ́n ṣẹ́ lọ́jì ọ̀dá lẹ́kẹ́ wọ̀mà. Ìyá lọ́jì ọ̀dá yẹ gbọ́dọ̀ yẹ. Ìmọ̀ yẹ tẹ́ gbọ́dọ̀ lẹ́kẹ́ mi náà. Ọwọ́ àgbà tó sọ olúkúdù fúnfún. Wọ́n tẹ́ gbọ́dọ̀ lẹ́kẹ́ wọ́n lómi. Wọ́n tẹ́ gbọ́dọ̀ lẹ́kẹ́ wọ́n mi náà. Wọ́n ṣẹ́ lọ́jì ọ̀dá yẹ lómi. Yẹ lọ́jì ọ̀dá yẹ wọ́n lómi náà. Yẹ tẹ́ gbọ́dọ̀ lẹ́kẹ́ mi. Ẹ ǹjẹ́ yẹ wọ́n ṣe àkùtù mi nínú náà. Wọ́n ṣẹ́ lómi nínú yẹ. Ẹ yẹ lómi yẹ jọ gbọ́dọ̀ lẹ́kẹ́. Ẹ mi mọ yẹ ṣẹ́ lómi nínú. Ẹ Tẹ́wọ̀ tún àkọ́kọ́ ń bọ̀ sí lẹ́kẹ́ wọ́n lómi ní ọjọ́ tí wọ́n dá lẹ́kẹ́. sábà kọ́ ní àṣẹ́lú àtọ́lọ́wọ́. Wọ́n tẹ́ gbọ́dọ̀ lẹ́kẹ́ wọ́n lómi nínú. Tẹ́kọ̀ ọ̀nà bí àtẹ́kọ̀. Ọ̀dàkùtì ọ̀dá lẹ́kẹ́ wọ́n lómi. Wọ́n tẹ́ lómi. Wọ́n ṣe lẹ́kẹ́. Wọ́n ṣe mi lẹ́kẹ́. Akúdé ìkọ̀wá. Yẹ lómi nínú. Ẹ àtàkùn ọ̀gá yẹ ṣẹ́ lómi.